Aláròyé máa wí o. Àgírí Adérètí ni olùdíje sípò igbákejì gómìnà nínú ẹgbẹ́ ADC àti APC lọ́sùn. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ti kéde arábìnrin Tèmítọ́pẹ́ Yẹ́misí Àgírí gẹ́gẹ́ bí ẹni tí yóò ṣe igbákejì fún olùdíje wọn fúnpò gómìnà nínú ìdìbò ọjọ́ 15 oṣù kẹjọ ọdún yìí. Bákan náà ni ẹgbẹ́ òṣèlú All Progressives Congress kéde ẹnjiníà Benjamin Adérètí gẹ́gẹ́ bí igbákejì olùdíje wọn, ìyẹn Alhaji Bọ́lá Oyèbámíjí. Àgírí, ọmọ bíbí ìlú Ìlá-Ọ̀ràngún, la gbọ́ wípé ó jẹ́ òṣìṣẹ́ elétò ìlera tó sì ti ṣiṣẹ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àti lókè òkun. Bó tilẹ̀ jẹ́ wípé ó ti ń ṣe òṣèlú tipẹ́, ìgbà àkọ́kọ́ nìyí tí yóò dupò tó lágbára báyìí. Ẹnìkan tó ń jẹ́ Pópóọlá Tajudeen Babátúndé ní àjọ INEC kọ́kọ́ gbé orúkọ rẹ̀ jáde gẹ́gẹ́ bí igbákejì fún dókítà Najim Fọláṣayọ̀ Salam, ṣùgbọ́n nígbà tí wọ́n gbé orúkọ mìíràn jáde lọ́sẹ̀ tó kọjá ní Àgírí di igbákejì olùdíje. Gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ADC nípínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti fìdùnnú wọn hàn sí ìgbésẹ̀ tí àwọn adarí wọn gbé náà. Wọ́n ní láti igun ọmọlúàbí Progressives tó wà nínú ADC ni wọ́n ti fa Najim Salam kalẹ̀. Inú àwọn sì dùn wípé láti igun PDP tó wà nínú ẹgbẹ́ náà ni wọ́n ti fa Àgírí kalẹ̀, eléyìí tó sì jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ àwọn ojúlówó ọmọ ẹgbẹ́ ADC. Gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn àgbààgbà ẹgbẹ́ náà, Major R.A. Tọ̀wọ́bọ̀lá ṣe sọ, ó ní pípín àwọn ipò méjèèjì yìí nítùbí-ìnùbí yóò jẹ́ kí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú túbọ̀ bá ẹgbẹ́ ADC nípínlẹ̀ Ọ̀ṣun. Ní ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress, Honorable Ọlátúnjí Babátúndé láti Àríwá Ifẹ̀ ni wọ́n kọ́kọ́ fà kalẹ̀ kó tó di wípé wọ́n fi ẹnjiníà Benjamin Adérètí rọ́pò rẹ̀ nínú àtẹ̀jáde àjọ INEC. Onímọ̀ ẹ̀rọ ni Adérètí, ó sì ti fi ìgbà kan du tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú PDP pẹ̀lú aṣòfin tó ń ṣojú àwọn èèyàn ẹkùn ìdìbò Ifẹ̀ lọ́wọ́lọ́wọ́, Honorable Taofeek Ajílẹ̀ Ṣọ̀rọ̀, ṣùgbọ́n tó fìdí rẹmi. Ní báyìí tí àjọ INEC ti gbé orúkọ rẹ̀ jáde, ọ̀pọ̀ gbàgbọ́ wípé yóò fún ẹgbẹ́ APC ní àǹfààní tó pọ̀ láti jáwé olúborí nínú ìdìbò gómìnà tó ń bọ̀ náà. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.